Africa Content TV. Mike, il est là. Ça nous fait. First question. No question. The issue is that we have started this. This means that
kábíyèsí dúró báyìí wọ́n gbọ́ báyìí kò tá a ṣe máa ṣe wo ìyẹn ẹ bá lọ sọ́ọ̀tì. ẹjẹ súnsẹyìn báyìí ẹjọ kẹ lérí ìyàwó mi tàbí wọn máa lọ Oh, yeah.